Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulil amin wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd. Arúgbó fún Ọlọ́run ọba àlekèọlá, ọba tí ó dá wa sí títí di àsìkò yìí. Èmi àti yín la jọ ń múra pé Ramadan oṣù alápọ̀nlé yìí ó ń bọ̀. Èmi àti yín náà lọ́lọ́run tó ní kí àtọ́jọ gbà á débi tí a jọ gbà dé lónìí. Alhamdulillahi rabbil alamin. Àbí Ọlọ́run ọba nínú àánú ẹ̀, ìwọ̀nba tó kù sí náà, Ọlọ́run má jẹ́ á dòkú kó tó parí. Ọlọ́run kó gbà ní ìjọsìn fún wa. Bí Ramadan ṣe ń parí lọ yìí, ìjọsìn kan ń bẹ tí máa ń pẹ̀kun Ramadan. Ìjọsìn ní òun náà ni Eid, ọdún tá a máa ṣe. Ẹ̀rí ọdún nínú Islam, ìjọsìn ní ìkànnú àwọn ìjọsìn ní. Torí ẹ̀ ló fi jẹ́ pé ó lẹ́jẹ̀ wọ́n, ó láwọn nǹkan tó yẹ ká ṣe ń bẹ, ó lẹ́kọ̀ọ́, ó ní bó ṣe yá rìn, ó ní bó ṣe yá ṣe. Ní bí a ti wá ń múra fún ìtúnu ààwẹ̀ báyìí, àwọn ẹ̀kọ́ wo ló yẹ kí á lò, bó ló ti yẹ ká sọdún? Ó ní a ní kí á sáré gbára wa lámọ̀ràn lórí ẹ̀, ká yànnàná ẹ̀ fúnra wa, k'Ọlọ́run kó jẹ́ kí a jọ gbọ́ra wa yé. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ń tá a fi mọ̀ pé Ramadan kásẹ̀ ńlẹ̀, ọdún ti dé, òun náà ni kí á rí oṣù Shawwal, ká róṣù Shawwal, èyí tí a bẹ̀rẹ̀ sí ní wá láti ọjọ́ Àrìbíà, ọjọ́ Wednesday. So ọjọ́ Wednesday yẹn òun la bẹ̀rẹ̀ sí ní wá oṣù. Tọ́lọ́run bá ti kádàrá, tá a bá ti rí oṣù ńjọ́ yẹn báyìí, a jẹ́ pé àwẹ̀ ti tánu, oṣù Shawwal ti dé. Tóṣù Shawwal bá ti wá dé, ẹ̀kọ́ àkọ́kọ́, torí pé ìbẹ̀rẹ̀ oṣù Shawwal ọdún ni, ọjọ́ àkọ́kọ́ ní oṣù Shawwal báyìí, òun náà lọ́jọ́ ọdún. Àkọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tí a kọ́kọ́ ṣe ni wípé ní kété tá a bá ti rí oṣù Shawwal báyìí, ní láti bẹ̀rẹ̀ sí ní ṣe tekbir. Ṣé mọ̀ pé Ọlọ́run sọ pé wal tukmilul iddata wal tukabbirullaha ala ma hadakum. A wá máa ṣe tekbir. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illallah, Allahu akbar, Allahu akbar. Walillahil hamd. Bá ti máa ṣe nù, oríṣiríṣi àwọn síyàgù ló wà fún tekbir. Èyí tó gbajúmọ̀ jù ń bẹ nù. Kò sí ìta àṣẹ ń bẹ tí ọba mi ọba Allah tí kọ́lọ̀n ọba àlekèọlá kó ṣe látẹ̀wọ́gbà ni. So tekbiru yìí a máa ṣe nígbà pé ìtúnu àwẹ̀ la fẹ́ ṣe. Tekbiru mutlaku ní ń bẹ, kò sí muqayyad. Èyí tí ń jẹ́ mutlaku ni èyí tó yẹ pé gbogbo ibi láti lè ṣe, anytime láti lè ṣe, gbogbo àdá bá ti ronú kan, a máa ṣe lọ ni. Ìgbà tá bẹ̀rẹ̀ láti ẹ̀yìn ìgbà tá bá ti róṣù yẹn. A sì máa ṣe títí tá fi dé ìdí tí màmú ó fi jáde pé ìrun yá, á kírun. Tí ìmáàmù bá ti jáde ní ìdí pé àsìkò ìrun tó báyìí, tán fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn, a dá tekbiru dúró. Kò sí tekbiru míì tá a máa ṣe lẹ́yìn ẹ̀rùn fún ìtúnu àwẹ̀. Kò sí tekbiru míì fún ìtúnu àwẹ̀. Ìyẹn jẹ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ lò. Ẹlẹ́ẹ̀kejì ni pé fún ìtúnu àwẹ̀, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ká tó lọ sí ìdí, súnà oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam tá nábì máa ṣe, òun náà ni ká kọ́ fi nǹkan ẹnu náà ká tó lọ kírun Eid. Ká kọ́ fi nǹkan sẹ́nu ká tó lọ kírun Eid. So nínú tá a sì nífẹ̀ẹ́ sí jù tó yẹ ká kọ́ fi sẹ́nu ni kó jẹ́ date, kó jẹ́ tamuru, torí pé ńlá Ànábì máa kọ́kọ́ fi ẹnu sallallahu alayhi wa sallam. Ṣùgbọ́n tá a bá ṣe nǹkan mìíràn sẹ́nu kì í ṣe é wọ̀, ṣùgbọ́n àgbọ̀dọ̀ lọ sí ìdí kó tó di pé ká má ṣàláì sínú kò dáa tó. Nínú súnà túnú àwẹ̀ ni wípé àwa tá a bá ti gbé jákà wa, zakatul fitri wa aw sadaqatul fitri kánà méjèèjì tá a ti gbé fún àwọn tí a fẹ́ gbé fún, àwọn aláìní tá a fẹ́ gbé fún, ká rí wípé a gbé fún wọn kó tó di pé a lọ sí Eid. So nǹkan ẹlẹ́ẹ̀kẹta nìyẹn. Lẹ́yìn eléyìí, àwa gangan tá a wá fẹ́ lọ sí Eid, a bọ̀ sílé ìwẹ̀, a wẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ ìwẹ̀ nínú Islam, ìwẹ̀ tá à ń sọ ó ní ìwẹ̀ tó jẹ́ ìwẹ̀ ọ̀ranyàn. Kì í ṣe ìwọ̀ ní ká wẹ̀ ọṣẹ o, ṣùgbọ́n ìwẹ̀ tó jẹ́ ìwẹ̀ ọ̀ranyàn bí a fẹ́ wẹ̀ jímọ̀, gbogbo ìwẹ̀ tá à ń sọ pẹ̀ náà ní irú ìwẹ̀ tá a máa ń wẹ̀ fún jànábà. Ìwẹ̀ kan náà ni, orúkọ rẹ̀ ló yàtọ̀ látàyè kan dáyè kan. Òun náà ni jànábà, tó yẹ pé jànábà la fi wẹ̀. Òun ni haid, tó yẹ pé obìnrin tó ṣẹ̀ parí haid ni. Òun ni nifas, tó yẹ pé obìnrin tó tẹ́jẹ̀ bímọ ṣẹ̀ dá lára ẹ̀ ni. Òun náà ni gúúsùlù jùmọ̀, tó yẹ pé torí pé a fẹ́ lọ jùmọ̀. Òun náà ni gúúsùlù Eid tá à ń sọ yìí tí a wẹ̀. So tá bá ti wọ eléyìí tán, tó tún jẹ́ súnà tó tẹ̀lé, òun ni wípé bá ṣe á bọ̀ sínú aṣọ, á wọ èyí tó dáa jù nínú àwọn aṣọ tọ́lọ́run ọba àlekèọlá ní ká ní. Tẹ́ná kọ́ ni kó jẹ́ tuntun.
so àyè téèyàn ọgbà owó téèyàn gbèsè téèyàn ọmọ ibi tí ó ti san kéèyàn ọmọ jẹ nítorí pé ó sáfẹ́ wọ aṣọ tuntun so èyí tó dáa jù nínú aṣọ tó lọ ń yọ̀ǹda fún wa á wọ̀ nínú súnà nìyẹn nínú súnà bákan náà òun náà ní kó jẹ́ pé aṣọ tá a wọ̀ yìí ká fi lọ́fíńdà olóòórùn tó dùn ká fi sára kó jẹ́ wípé níjọ́ ọdún òórùn tó dùn làwọn èèyàn máa gbọ́ lára wa ẹ̀rí ká lo òórùn tó dùn tá à ń sọ yìí ọkùnrin nìkan lọ́lọ́run bá àlìkè ọlá yọ̀ǹda eléyàn fún obìnrin torí pé àwọn náà ó yẹ kí wọ́n lọ sí Eid nínú súnà míì tí mo fẹ́ sọ tẹ̀lé nu so pé tá a bá ń lọ sí Eid àti àwa àti àwọn ìyàwó wa àti àwọn ọmọ wa àtọmẹ́kẹ́ àtàgbà ní kájọ lọ sí Eid súnà ńsẹ́lá Muhammad ní ànábì pàṣẹ bẹ́ẹ̀ wípé tí a bá ti ń lọ sí Eid o àwọn ọmọge àtàwọn tí wọ́n ti ń dọ alábìlẹ́kọ tí wọ́n ì jáde ńlé gbogbo wọn jáde èyí tí bá ń ṣe nǹkan oṣù lọ́nù wọn ẹnìkan mọ̀ dé ibi tá a ti kírun wọ́n lọ sí Eid wọ́n ó dé gbà òṣùwọ̀n wò ní súnmọ́ ibi táwọn èèyàn ó ti ṣe kíni o wọ́n ní súnmọ́ ibi wọ́n ó ti kírun tóbìnrin bá wọn lọ Eid tiẹ̀ àwọn ò gbọ́dọ̀ ló lọ́fíńdà torí pé obìnrin tó bá ti fẹ́ jáde ńlé èèwọ̀ ni kó lo lọ́fíńdà jáde nínú Islam wọ́n lè lò nú ilé fọkọ wọn kódà wọ́n lè máa fi lúwẹ̀ gan pé pinnu lọ́fíńdà wọn ó ti máa wẹ̀ ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ lò ó tí wọ́n bá ti fẹ́ jáde so nínú àwọn ẹ̀kọ́ ọjọ́ ọdún bákan náà wọ́n ní wípé tá a bá ń lọ sí Eid yìí súnà onísẹ́lá Muhammad sallam wọ́n ní pé kó jẹ́ pé ẹsẹ̀ láàrin lọ pé a fẹsẹ̀ rìn ni ká gbé mọ́tò wálẹ̀ níjọ́ náà ká fi ẹsẹ̀ wa rìn ìyẹn tíbi tá a ti fẹ́ kírun ọ̀bá jìnnà pọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ó jìnnà pọ̀ tí ó tún wá di pé yóò mú ìnira lọ́wọ́ fún wa àjẹ́ wípé ká gbé mọ́tò wa lọ́wọ́ ńgbà náà torí pé la darara wala dirara so ká gbé mọ́tò wa lọ́wọ́ so nínú súnà ọdún nínú àwọn ẹ̀kọ́ ọdún tó yẹ ká lò òun náà ni wípé tá a bá ti wá ń lọ sí Eid a fẹ́ kó jẹ́ wípé bá a ti ń lọ́hun a máa ṣe tekbir a máa ṣe láṣẹ rìn lọ bákan náà a máa kí àwọn èèyàn kú ọdún a máa ṣàdúrà fún wọn taqabbalallahu minna wa minkum salihal a'mal taqabbalallahu minkum ta'at a máa ṣàdúrà fáwọn èèyàn kú ọdún kú yèdún o Ọlọ́run gbà lẹ́sìn o Ọlọ́run jẹ́ àṣẹ mi o a máa ṣàdúrà fúnra wa a máa kíra wa nínú súnà ọdún òun náà ni eléyìí wà bákan náà nínú súnà ọdún tá a bá ń lọ tá a bá ti dé Eid ẹ rí i pé tá a bá ń sọ̀rọ̀ àwọn ibi tá a ti máa kírun Eid gbàgede ni wọ́n máa jẹ́ kì í ṣe inú mọ́ṣáláṣí lọ́pọ̀lọpọ̀ àwọn conditions kan ló lè fa kó jẹ́ pé inú mọ́ṣáláṣí láti kírun so ń gbọ́ jẹ́ pé gbàgede ni òun àwa bùkátà sí pa àkọ́kọ́ fẹ́ yẹn náfìlà tahiyatul masjid àwa bùkátà sí so àjẹ́ wípé ní tá a bá ti dé Eid á jókòó ni á sì máa ṣe tẹ̀kbírù wa á máa ṣe lọ so tẹ̀kbírù wa yìí á dá dúró nígbà tí mọ̀ ń bá tọba gun mímbàrí nínú àwọn àdábùl Eid òun náà ni wípé tí a bá kírun ọdún tán ká farabalẹ̀ ká gbọ́ kútúbà tí mọ̀ mọ́ ká farabalẹ̀ tí mo bá ka kútúbà tán ìgbà yẹn la tó láǹfààní ká máa ṣe kíni o ká máa lọlé so nínú àwọn ẹ̀kọ́ tó yẹ ká lò lọ́jọ́ ọdún ni wípé ànábì Muhammad sallam tó bá gba ọ̀nà ibì kan lọ ọ̀tọ̀ lọ́nà ibi tí máa gbà bọ̀ tó bá gba ọ̀nà ibì kan lọ sí mọ́sálásí ọ̀tọ̀ ní ọ̀nà ibi tí yóò gbà darí sí ilé àwọn àfáà sọ̀rọ̀ pọ̀ lórí àǹfààní ilé ṣùgbọ́n àsìkò ní gbà wá so torí pé ànábì Muhammad sallam ṣe mọ̀ wípé aṣíwájú rẹ̀ ni láwọn ìgbà míì ó lè jẹ́ pé ńgbà tí ń gbọ̀nà bíbọ̀ àwọn èèyàn rí kálukú ń béèrè ń dá wọn lóhùn tó bá tún gbọ̀nà ibòmíì yóò tún láǹfààní káwọn tó bá wà ńbẹ̀ náà káwọn náà tún kí wọ́n tún lè béèrè àwọn nǹkan tí wọ́n fẹ́ nú àwọn àdí táwọn àfáà sọnù àwọn àdí tí wọ́n sì sọ ni pé ó ṣe pé ńgbà tó ti gbọ̀nà ibì kan lọ ó ti ṣàdúrà fáwọn kan ó ti ń kí wọn ó tún láǹfààní àti kí àwọn míì ní kúkúrú ọ̀dà súnà oníṣẹ́lá Muhammad ni ó jẹ́ pé ọ̀nà ibòmíì yàtọ̀ fún ìta àgbà lọ sí ọ̀nà Eid yẹn ní àgbà darí ilé bákan náà nínú àwọn ẹ̀kọ́ ọjọ́ ọdún ni wípé àìgbààwẹ̀ níjọ́ ọdún èèwọ̀ ni a gbọ́dọ̀ gbààwẹ̀ ọdún iléyá ni o àbí ọdún ìtúnu àwẹ̀ a gbọ́dọ̀ gbààwẹ̀ ńbẹ̀ kódà àwọn àfáà ní rúùdì gan ni ó fi yẹ ká gbààwẹ̀ níjọ́ Jímọ̀ tí náà sọ fún wa pé a gbọ́dọ̀ gbààwẹ̀ ńbẹ̀ torí pé ọjọ́ ọdún kékeré òun náà ni ọjọ́ Jímọ̀ jẹ́ nínú àwọn ẹ̀kọ́ ọjọ́ ọdún òní pé ọjọ́ ọdún yìí ọjọ́ jíjẹ ọjọ́ mímu ọjọ́ wẹ̀jẹwẹ̀mu ńlọyọ̀ jẹ́ ó yẹ ká tú àwọn fámìlì wálẹ̀ bọ́lọ́run bá ṣe gbà wá láàyè mọ́ kí wọ́n sọdún kí wọ́n jẹ kí wọ́n mu kí wọ́n túra lẹ̀ so kọjọ́ ní ìsọjọ́ ọdún ọjọ́ tá a mọ̀ wò pé oúnjẹ tẹ́ ẹ gbé fún ti pọ̀ ju kíní kan àfi tó bẹ́ẹ̀ pé oúnjẹ tá a gbé fún tó pọ̀ jù yẹn yóò kó nira bẹ́ni lókù tó bá jẹ́ pé yóò kó nira bá
àjẹ́ wípé ńgbà náà àní fún ọmọ ní níta, àní gbé nǹkan àbí àní tú ẹbí wálẹ̀ tí wọ́n fi wá ṣe tí ó pa wọ́n lára. Nínú àwọn ẹ̀kọ́ ọjọ́ ọdún ni wípé sẹ́wọ̀n kí mo sọ síwájú pé ọdún nínú ẹ̀sìn wa ẹ̀sìn ni, tó bá sì jẹ́sìn ọlẹ́kọ̀ọ́. So nínú àwọn ẹ̀kọ́ tó wá ní wípé àyè fi ń tọ́lọ́run ọba àlékè ọlá ò nífẹ̀ẹ́ sí àìfi sọdún. Ẹlòmíì níjọ́ ọdún ọtí ni, ọtí tó ń ti mu láti odidi oṣù kan yóò wá bẹ̀rẹ̀. Ẹlòmíì sìgá ni, ẹlòmíì àwọn obìnrin tó ti patì láti ìbẹ̀rẹ̀ Ramadan ìjọ náà wọ́n bẹ̀rẹ̀ sí pẹ́ra wọn yóò fi sìnà bẹ̀rẹ̀ èèwọ̀ ní àyè fi ń tọ́lọ́run ọba àlékè ọlá ò nífẹ̀ẹ́ sí àìfi sọdún. Torí pé àlè fi ń tọ́ba àlá ò nífẹ̀ẹ́ sí tọ́lọ́run kọ̀ fún wa ká wá máa fi jọ́sìn fún èèwọ̀ ni, kò dáa. So nítorí náà ká jìnnà sí gbogbo orú àwọn ìwà báyìí. Bá a ti ní ká túra álẹ̀ tó, bá a ti ní á ṣe ká mọ̀ débi wípé nǹkan tọ́lọ́run ọba ò nífẹ̀ẹ́ sí kọ́mọ ẹ̀ pé ńlá wà máa ṣe kíni o, òun ni a fi sọdún. So eléyìí àwọn díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tọ́rọ̀ mọ́ ọdún ìtúnu àwẹ̀ òun nìyí. Kí ọba Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí ọdún náà kó jẹ́ kó bá wa láyé, kó bá wa lálàáfíà, k'Ọlọ́run ó ṣe àwọn ìjọsìn wa tá a ti ṣe nínú oṣù Ramadan, k'Ọlọ́run ó gbà ní ìjọsìn fún wa, kó sì jẹ́ ká lè ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Ọlọ́ọ̀kun sọ ọba Allah subhanahu wa ta'ala. So ibi tí a rí mọ̀ ní k'Ọlọ́run ọba àlékè ọlá kó jẹ́ kípàdé mi àti yín kó tún ṣẹ́kù. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.